Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ó tún ti ṣẹlẹ̀ o. Ó tún ti ṣẹlẹ̀ ní Kwara State o. Eléyìí ó wá pọ̀ jù báyìí. Eléyìí ṣé kò wá pọ̀ jù báyìí. Ọjọ́ ò láti sọ ti 170 people tí wọ́n pa. Ọjọ́ ò la sọ nípẹ̀. Abẹ́ ti gbàgbé ni. Àwọn pípù yìí wọn ò mọ̀ dáwọ́ iṣẹ́ bí wọ́n dúró. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìfẹ́lódùn local government òun ni amúwé tí ìgbọ̀nyìn o. Mo ní two information tí mo fẹ́ kí a farabalẹ̀ kájọ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá wo fídíò mi yìí tẹ́ ń gbọ́ mi, mo wá bẹ̀ yín ni, mo wá rọ̀ yín ni. Ẹ bá mi pín fídíò yìí kó lọ dáadáa, kó lọ kan àwọn ìjọba Kwara lára. Ìjọba Kwara kí ló dé? Kí lẹ̀ ń wò? Ẹ má jẹ́ wọ́n pa àwọn tẹ́ ń ṣèjọba lórí tán. Ẹ má jẹ́ kí wọ́n pa àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí tán. Kí ló dé? Ẹ̀ṣẹ̀ ó gẹ́ ní òfìsẹ̀yìn. Gbogbo ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ Nàìjíríà, eléyìí mà ti pọ̀ jù. Eléyìí ti pọ̀ jù o. Mo sọ fún yín pé ẹ fìdílé nǹkan, ẹ wá gbọ́ ìròyìn méjì tí mo mú wá fún yín. Ìròyìn méjì tí mo mú wá fún yín yìí, ó ní agbára o. Ó ní agbára. Kí ló dé? Àwọn pípù yìí wọ́n tún ti sọ́sẹ́ míì. Wọ́n tún ti dára tí wọ́n máa ń dá ní Kwara. Wọ́n tún ti dára tí wọ́n máa ń dá ní Kwara. Mo fẹ́ kí àjọ farabalẹ̀ gbọ́ dáadáa. Ìròyìn tí mo mú wá fún wa yìí kì í ṣe ìròyìn tí ó jẹ́ ní o. Authentic ìròyìn mo mú wá fún wa o. Òun mo fi sọ wípé kẹ́ ẹ dákun, mo bẹ gbogbo ẹ̀yin olùfẹ́ mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ sílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ káwọn pípù yìí kí wọ́n pa wá tẹ́lẹ̀ Yorùbá. Ẹ bá wa pín fídíò yìí kó lọ dáadáa. Ẹ bá wa pín fídíò yìí kó lọ dáadáa. Èyí tó tún ṣẹlẹ̀ yìí lé lálẹ́ ká mú ètì gbọ́ yìí o. Àwọn mọ̀ pé ìjọba Nàìjíríà wọn ò lè jẹ́ kẹ́ ẹ mọ̀ sí gbogbo nǹkan tí ó bá ti jọ mọ́ ìpànìyàn, wọn ò fẹ́ sú ẹ̀. Pé wọn ò fẹ́ kí international community kí wọ́n rí i lọ́fà tó mọ́ fi pamọ́. Àmọ́ àwa tá a bá ti rí àwọn ò lè fi pamọ́. Àwọn ò lè fi pamọ́ o. Àwa bọ́ta á sọ fún yín bó ṣe ń lọ, ohun tó tún ṣẹlẹ̀. Ẹ tẹ́jú pẹ̀lẹ́bẹ́ kẹ́ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ fún yín. Ẹ tẹ́jú pẹ̀lẹ́jẹ́ kẹ́ wá gbọ́ ìròyìn àjọjáde tí mo mú wá fún yín yìí. Ó lágbára. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ o. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ tàkọ́kọ́. Iná ẹ̀ ni ẹ tún fi gbọ́ ti ẹ̀kejì. Ṣé ẹ ti gbọ́? Mo fẹ́ kẹ́jọ́ mọ́ bá mi ká lọ. Ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe lórí YouTube channel mi, Ìbíyẹmí TV show lórúkọ YouTube channel mi. Gbogbo ẹni tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, kò ní sọ wa kò ní rẹ̀ wá o. Àníṣe ojoojúmọ́ tá a bá ti rí nǹkan tí ò dáa táwọn ìjọba Nàìjíríà ń ṣe, táwa sì mọ̀ pé wọn ò ní fẹ́ kẹ́ ẹ mọ̀ sí, àwa á mọ̀ bọ́ta láti mọ̀ fi hàn yín, láti jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa ẹ̀kan tí ń lọ. Aburú táwọn ìjọba Nàìjíríà ń wù, àgàgà ìjọba Kwara State. Ìjọba Kwara State, ìwà tẹ́ ń wù yìí kò bójúmú o. Kò bójúmú o. Nínú méjì tí mo ní mo wá fún wa, ẹ jẹ́ kí àjọ feta ètò àwọn agbẹ́ ọkàn ń bẹ̀. Ó ṣẹlẹ̀ báyìí. Bandit launch fresh attack on Kwara community. Soldier, forest guard engage government in
fierce battle ṣe gbọ́ ó lágbára nínú Kwara náà ni o ọ̀jẹ̀ ṣẹlẹ̀ ní o ìròyìn lè ṣẹlẹ̀ ní o ìwà táwọn bíbí wí ọ̀jẹ̀ ṣẹlẹ̀ ní o gbogbo ẹmọ Kwara àwa ń sọ fún yín ẹ mọ́ dùn tẹ̀tẹ̀rẹ̀ mọ́ ẹ tẹ̀lé mọ́ gbáradì torí tó ṣẹlẹ̀ ní Kwara kò tẹ̀ mọ́ ṣẹlẹ̀ o kò tẹ̀ mọ́ ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ wá lọ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tí wọ́n ti pa èèyàn bíi 170 people nígbà tí wọ́n pa wọ́n tán wọ́n tún jó ilé wọn ná kí ló dé ṣó ìgbà tó pa yín tán ní Kwara kẹ́ ẹ tó jí lójú òun ni tẹ́ ẹ tó jà fúnra yín ni ìjọba tẹ́ ẹ gbẹ́kẹ̀lé wọn lè jà fún yín o ẹ̀yin lè lè jà fúnra yín o ìjọba tẹ́ ẹ gbẹ́kẹ̀lé wọn ò lè jà fún yín torí ejò wọn lọ́wọ́ nù nǹkan tí ń ṣẹlẹ̀ yìí torí tí ejò bá lọ́wọ́ ń bẹ̀ ni kí ló dé wáyé tí wọn ò tí ì wá àwọn pípù yẹn kàn kí wọ́n pa wọ́n àwọn ẹni tó pa àwọn èèyàn bíi 170 people àwọn àgbẹ̀ kí wọ́n ti mú wọn àgbẹ̀rù kí wọ́n ti mú wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹ jẹ́ kí n máa ka ìròyìn náà lọ fún yín. A source familiar with the situation said the abductor occurred just 24 hours after another violent incident along the Ganji Road checking point in Bubu, where armed bandits, ambush vigilante and security operative ṣẹ́ẹ̀tì onagbara nílùú tó ní ọba tó níjòyè àwọn bí wọ́n ti hùwà báyìí kámẹ́tì rí ìjọba ìgbésẹ̀ tí ìjọba gbé lórí wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ sá tí ó bá wá yá tí àwọn ìjọba wọn fẹ́ sọ̀rọ̀ síta irọ́ ni wọ́n pa fún yín irọ́ ni wọ́n mọ̀ pa tí wọ́n bá pààyàn bí 170 táwọn ẹgbẹ́ ìròyìn tí wọ́n jáde wọ́n sọ wípé ẹ̀ 24 ni wọ́n pa bájú mọ̀ wípé kò sí náà lù gbogbo ẹ̀kọ́ ló mọ̀ ló ń lo fóònù ló ń lo adọ́ídì láti rí ìròyìn tó jẹ́ níhùn lọ́fà tó máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ jáde tó yẹ kó rí bẹ́ẹ̀. Suspected terrorists have launched a fresh attack on Sare, the headquarters of Ifelodun. Sare, the headquarters of Ifelodun local government area of Kwara State. 33 source who spoke to Sahara reporter on Sunday said the heavy army attacker struck the community while local forest guard and Nigeria military personnel were engaged in a fierce confrontation with them in an effort to prevent the terrorists from seize control of the town. Segbo of the town. This situation is very serious at the moment. Bandits are attacking Sare town and there is heavy exchange of gunfire. Forest guard and soldier fighting hard to repel them. One resistant to Sahara reporters. Ọmọ Yorùbá Ṣẹ́gun lágbára Ṣẹ́gun ní agbára ìròyìn tó mú wá fún wa ẹ̀yin náà kọ́mẹ́dà tó mọ̀ ń pa wá fún yín ó wà lórí news ẹ lọ wo orí Sahara reporter tí káyọ̀dé ti mọ Sahara reporter pé kò lè gbé fake news jáde ìròyìn tó bá jẹ́ nínú mọ́ ń gbé jáde ṣé ti gbọ́ àkọ́kọ́ nínú ìròyìn nìyẹn ẹ mọ̀ bá wa ká lọ ṣé ti gbọ́ ẹ̀kejì ẹ wá gbọ́ irọ́ táwọn ìjọba Nàìjíríà ń pa fárá ìlú ọmọ Yorùbá ṣé ẹ kú rí bẹ́ẹ̀ sá ẹ wá gbọ́ irọ́ bàǹtàbàǹtà táwọn ìjọba Nàìjíríà àgàgà ìjọba Kwara State nígbà tí wọ́n pa àwọn èèyàn 170 tẹ́yìn wá ń pawó pé èèyàn 24 ni wọ́n pa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ tó tẹ̀ ń pawọ́ fara ìlú aráàlú tó yẹ kẹ́ defend tó yẹ kẹ́ gbèjà lọ́wọ́ ikú òjijì
ẹ rí ìjà wọn gbé lọ́wọ́ àwọn tó wá pa wọ́n lójijì kàràtẹ́ tó wá gbé níṣìṣọ́ jẹ́ inú ẹ̀yẹ káwọn èèyàn gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ tó wá ń parọ́ ẹ̀ tó wá ń lo propaganda ẹ̀fẹ̀ ká sì yóò tún ní international community àbí eléyìí gbogbo táwọn ọmọ ló padà gbọ́ sí i tí ẹ bá ti gbégbèsè láti yí pé ẹ wá àwọn pípù yẹn kàn ẹ wá wọn kàn kẹ́ ẹ fi wọ́n jófin ìgbà náà ni international community ní òní gbọ́ sí i àwọn òní dájú wa kílẹ̀ tí ká lòmọ́ kó wọn o àwọn òtí lè fọwọ́ lọ́wọ́ tẹ́ ẹ àwọn èèyàn wa tẹ́ ní Kwara kí ló dé àwọn òní dájú wa sílẹ̀ kẹ́fi kí ni kẹ́ ẹ pa àwọn èèyàn wa tán ní Kwara possible ara ìwọ tí bàbá wa Sunday Mọ́jàsọ́lá ń pa náà lélẹ́yìn o ṣáà ti rí ara ìwọ tí bàbá wa Sunday Adédìyí Adéyẹmọ Mọ́jàsọ́lá Àdìsá ara ìwọ tó ń pa nìyí o igbe kò sí ètò ààbò ó mẹ́rin ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tí ètò ààbò tí ọba mẹ́rin ni bóò làwọn èèyàn ti mọ àwọn pípù wọn ti mọ wọlé wá pààrọ̀ èèyàn wọn tún wá padà láyọ̀ wọn wọlé wá pààrọ̀ èèyàn wọn tún padà lọ bẹ́ẹ̀ láì mọ̀ sí pé wọ́n mú wọn àbí wọ́n pa wọ́n ó ní agbára o ó ní agbára o ẹyẹ yẹn wá ẹ lọ mọ́ dira ẹ mọ́ dúró ẹtẹrẹ mọ́ ẹ lọ mọ́ dira ìjọba tá a yàn sípò tí wọ́n bá lè dìfẹ́ǹdì wa ẹ jẹ́ káwa náà dìfẹ́ǹdì ara wa ẹ jẹ́ ká dìfẹ́ǹdì ara wa ṣé ti gbọ́ ẹ mọ̀ ní tọ̀ọ̀ jù ẹ jẹ́ kí n play ìwé ẹ̀kejì náà ẹ jẹ́ kí n play fún yín ká jọ gbọ́ ẹ bá wa ká lọ ṣé ti gbọ́ ẹ ṣé gan ni. Good day, my people. You are welcome to today's political discussion. We are still discussing Nigerian politics. Your government is lying to Nigerians and the whole world by claiming that only 20 persons was kidnapped. See them, they are more than 100. Boko Haram parades 176 persons kidnapped in Kwara State, including kids, and accuse the government of propaganda. Now, the government is lying to Nigerians. The government is giving Nigerians false information. The government, agency of government. Now, the Boko Haram, the terrorists, the non-state actors are the ones giving us accurate information. You see, the issue of insecurity in Nigeria is beyond Tinubu. The structure, the way Nigeria is structured, if we keep that structure, you cannot solve insecurity. If you keep on to the way Nigeria is structured, we can nobody, even the America, they are in Niger State. With the presence of America, it cannot stop insecurity, terrorism, because it has to do with the structure. That is why we are saying that they should restructure this country. I am supporting anybody that is going to restructure this country, because Tinubu cannot. Don't let anybody lie to you. Local politicians, they cannot do without terrorism in the north. It is their bargaining power. It is their negotiating power. Look at what El-Rufai said. He said he tapped the phone of National Security Advisor. These actions are actions of terrorists. Do you know who the National Security Advisor is? What the highest post in security, when it comes to security, he's 001. An ordinary Nigerian citizen, a Fulani politician, hacked the phone. Like, they have people that hack the phone of the NSC. It tells you that insecurity, you can never solve the issue of insecurity. Anybody that comes to campaign and tell you that when I enter, we are going to... ẹgbọ́n mẹ́ta arákùnrin sọ ọ̀rọ̀ ètò ààbò nínú ìlédè Nàìjíríà kò sẹ́nìkan tó lè yanjú ẹ̀, kò sẹ́nìkan tó lè sọ̀fẹ̀ fún wa. Gbogbo àwọn olóṣèlú tí wọ́n fẹ́ mọ kàmpé wọ́n bẹ̀rẹ̀ tí ń kàmpé ní wọn irọ́ ni wọ́n wà pa fún yín o, irọ́ ńláńlá ni wọ́n máa pa fún yín. Kò sẹ́nìkan tó lè sọ̀fẹ̀ fún wa àyàfi tó bá gbé fáwọn gangan pé ká
ká yanjú ẹ̀ fúnra wa nìkan la lè sọ̀fẹ́ o àwa gangan sì la lè jà fúnra wa ìjọba ò lè jà fún wa àwa gangan la lè jà fúnra wa ìjọba ò lè jà fún wa òun ló fà tí bàbá wa Mọ́jàsọ́lá Àdìsá ọmọ Aládìkún tó fi ń pawó tán igbe kí bàbá wa Olódòdẹ Tinubu Jàgàbá kó ètè fi òǹtẹ̀lù fáwọn kó àpúvù security fáwọn káwọn lè bá ètè tákù àwọn pípù tí ń pa wá ìdánù inú ọ̀rọ̀ tẹ́lákùnrin sọ ó dákọ̀ bá Tinubu bẹ̀rù kù àwọn gan fúnra wọn kò lè sọ̀fẹ́ nígbà tí mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ọmọ nǹkan tó ń sọ àwọn ọmọ Yorùbá ní ẹ jẹ́ ká jèdè jì lójú ohun wa ẹ̀mẹ́yẹ káwọn olóṣèlú ọ̀pá wọn fún wa mọ́ irú wọn ti pọ̀ jù kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún wa nípa ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àtìlẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ pa wọ́n fún wa ní. So that within 6 months the issue of insecurity is over. It is a lie. Anybody that tell you that they are going to restructure Nigeria, maybe state control of resources or regionalism, then you believe that person because it only takes restructuring for it to solve most of these issues that we are fighting. See, we are going to be spending our money, we are going to be borrowing money to buy weapons, we are going to be losing our men until we restructure Nigeria. So you see, they put out a video, 100, over 100 women and children. How can they, in Kwara State, in Yoruba land, that's what they are doing, and there's a Yoruba president. So I told you before that when it comes to good governance, Yoruba land, even that way, in Kwara State, in Yoruba land, so you can go about Mọ̀ṣẹ̀lẹ̀. Nígbà tí wọ́n pa àwọn èèyàn bá tó 170 people wá lọ tí àwọn ìjọba Kwara sọ̀rọ̀ kan ẹ wá wò wọ́n àwọn tó wá lọ já àwọn ẹlòmíì gbé ní ìsìn wọ́n ti lọ jí wọ́n dà 100 people wọ́n ti jí gbé báyìí so ẹ kú rí bẹ́ẹ̀ sá nílùú tó ní ọba tó níjòyè tó níjọba ẹ wá ní ká fọwọ́ lẹ́rán ká mọ̀ wòran ká mọ̀ pariwo ìjọba Kwara síta ká mọ̀ pariwo ìjọba Kwara síta pẹ̀lú wà burúkú tó ń wù yìí. Abdulrahman Abdulrazak governor of Kwara State tẹ́ ti rí ó tẹ̀ ń pa báwọn èèyàn tẹ́gbà sí ti tú báyìí ẹ wò wọ́n adopt 100 people ẹ̀yin wá ń pawọ́ pé èèyàn 20 ni wọ́n adopted wọ́n tẹ̀ ń parọ́ náà kí ló dé wọ́n ti yóò di báyé yín jẹ́ báyìí náà ẹ jẹ́ ká ló mọ́ gbọ́ lọ. Out. When it comes to politicking, he can play politics. Look at how he's able to face the Fulani. Tinubu is one southern president that has been able to challenge the Fulani. The Fulani, they are a powerhouse in Nigeria. I understand the kind of politics Tinubu is playing. But if the government of Tinubu lied to me, I will know that it's a lie. It is a lie that he cannot give good governance, he cannot solve the issue of insecurity. Those ones have reconciled myself. The only thing I'm expecting for Tinubu's administration is restructuring. If you believe that you can solve the issue of insecurity, what is going on? I believe they forced some of the village leaders, they forced them to admit that it is not up to 100. They forced them to admit that it is not up to 100. But these people have come out with video evidence and said, see, they were even asking the women and children to confirm it from their mouths. Even though there may be a kind of, these guys can plan things. They can just go to a village and carry people and just present them. For the fact that they can openly threaten the government like this, it is an indictment on the security apparatus in Nigeria. Wọ́n ṣe fídíò àwọn ọ̀daràn ajínigbé nígbà tí wọ́n jáwé ń tọ̀ ń gbé wọ́n tó wá ṣe fídíò láti fi pass message fún ìjọba Kwara State ìjọba Kwara State wá wọ́n ran ejò lọ́wọ́ nú èèyàn mi ejò ìjọba Kwara lọ́wọ́ nú Abdulrahman Abdulrazak ejò yìí lọ́wọ́ nú torí tí ejò yóò bá lọ́wọ́ nú wáyé táwọn ti jẹ́ pé wọn ò sínú ìjọba pàápàá ọ̀daràn ni wọ́n ń jà wọn tẹ́yìn sí ìjọba lórí wọ́n ń jí wọ́n gbé wọ́n tún wá ń ṣe fídíò láti fi ràn yín
ẹ wá sọ pé ẹ ní nǹkan tẹ́lẹ̀ fi tíráàkì wọn ni síbi tí wọ́n wà. Àmọ́ tó bá jẹ́ pé ẹni tó bá jí common phone àbójì nǹkan tí ò tó nǹkan, àwọn ọlọ́pàá àwọn DSS yín ó lè tíráàkì ń tọ̀hún. Àmọ́ àwọn tí ń pààyàn tí ń jáwé èèyàn gbé tí ejò yóò bá lọ́wọ́ nú tó bá náwó ń bẹ̀, àwọn ẹ̀kẹ́ ẹ̀ ti wá wọn kàn tẹ́ ẹ ti mọ ibi tí wọ́n wà. Dáadáa ejò yín lọ́wọ́ ń bẹ̀ ni ẹ yé parọ́ fún àwa ọmọ Nàìjíríà mọ́, ẹ yé parọ́ fún àwọn ọmọ Kwara State mọ́, ejò yín lọ́wọ́ ń bẹ̀. Abraham Abrazak, ejò yín lọ́wọ́ ń bẹ̀. As it stands, southern governors, southern Nigeria, we have been crying. You see these politicians, any politician you see that graduate from our political system, they are not people oriented. They are selfish people. You see, until there's a pressure. The other time, southern governors came together and said that they are going to have a security architecture. I know that plan, that coming together by southern governors, it scared the Fulanis and the Fulani herdsmen. So we are not seeing a lot of activities. We saw one in Enugu State, whereby people ran away from their farms. I told you before that, see Kogi, see Benue, see Kwara, see Ogun State, Oyo, Osun, see Kogi, see Edo, see Enugu, see Benue, see Enugu. These are hotbeds of these terrorists. And you think that it is far. All of a sudden, in Enugu, they are attacking. All of a sudden, in Imo, they are attacking. How did they move? And you think that it is just people that just gather together. This is sophisticated network. It takes somebody who really loves the people to fight insecurity. People cannot fight insecurity. Okay, till today, this is the third year now. Till today, what has happened? What has been the changes? What has been the improvement in this issue of insecurity? Every month, almost 200 persons are dying. It's like you're not doing your calculation. Every month. Onagbara o. Adina níjọba. Every month, 200 people are dying. Every month. Nàìjíríà. Ẹ̀yin ìjọba Nàìjíríà kí ló dé ìkàmọ́ níyìn? Ẹ mọ̀ dájú. Every month. Ẹgbẹ́ ọ̀tí arákùnrin sọ o. 200 people are dying every month. Ẹ wá sọ pé ká má pa wọn síta pẹ̀lú ìwà burúkú tẹ̀ ń wù. Àníṣe Nàìjíríà padà pín náà ni. Nàìjíríà ló padà pín sí wẹ́wẹ́ náà ni torí àwọn tá a wà pẹ̀lú wọn ìwọ̀n èsè èèyàn ẹranko ni wọ́n. Ọmọ Yorùbá tó tẹ̀lẹ̀ sí wálẹ̀ Yorùbá yìí ọmọ fẹ́ àmójútó ẹ jẹ́ ká pa bàbá wa Tinubu síta kí wọ́n ètè bá wa hand over ọwọ́ security fún bàbá wa Májàsọ́lá Àdìsá ọmọ aládìkún ó èdè bẹ̀rẹ̀ iṣẹ́ láti bá wa rí pé òun bá wa force àwọn people yìí ó bá wa force wọn out kó nugbó wa ó bá wa force wọn out kó nugbó wa àfẹ́ rí wọn nugbó wa mọ́ wọ́n ti ń pa wájú kí ló dé. Ọdún lẹ́yìn gbọ́ pé ọmọ Yorùbá kan lọ ilẹ̀ Haúsá ọlọ́pàá wọn báwọn ṣe ń pa wálẹ̀ Yorùbá yìí. Ọdún lẹ́yìn gbọ́ wípé ọmọ ìran Yorùbá kan lọ ilẹ̀ Haúsá lọ́hùn ọlọ́jì wọ́n gbé báwọn ti ń jí wa gbélẹ̀ Yorùbá yìí. Ọdún lẹ gbọ́ rí nínú ìròyìn. Kí ló wá tà ní jí lójú wa? Kí ló tà ní bá wa sọ lójú ọ̀rọ̀? Kí ló tà ní jà fún òmìnira tiwa gángan? 200 persons are dying. It's like you're not doing your calculation. Almost 200 persons are dying. What is the solution to all these problems? We have said it that restructuring. That's why I'm asking my Hebrew brothers. Let's go back home and start rebuilding. Because there will be a time whereby we will need to look back at where we are coming from and start going back to build. Yes, sir. Because Nigeria will have to restructure. Because
if you don't restructure, the Fulani will eventually overpower. Tinubu is going to stay there for how many years? Highest 8 years. Highest 8 years. He lives there. ẹ̀gbọ́n òótọ́ ni arákùnrin sọ náà òdúdú ọlọ́sọ bàbá Tinubu ò lè dún bẹ́ẹ̀ for life wọn ò lè dún bẹ́ẹ̀ for life bọ́ padà sọ̀kalẹ̀ náà ni ọpẹ́jọ pátápátá ọdún mẹ́rin àbọ̀dún mẹ́jọ tí wọ́n bá wá sọ̀kalẹ̀ kú lórí àlééfà yẹn ẹni tó bá wá gbàjọba lọ́wọ́ wọn ara ó lámọ̀ tó fẹ́ fi wá dá lásìkò tiẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká lè jà fún tiwa gangan lásìkò tá a wà yìí bàbá wa ló wà ń bẹ ọmọ wa ló wà ń bẹ olódòdẹ àbájágàbá olódòdẹ ẹ lè gbọ́ nǹkan táwa ọmọ yín bá yín sọ ẹ wá ìlọsíwájú fún ìran yín àwọn Fúlàní yìí tẹ́ ń pọ́n lé yìí wọ́n ń sẹ́yìn téèyàn pọ́n lé. lásán ni wọ́n kàn fẹ́ sí lásán ni wọ́n ò fẹ́ràn yín dénúdénú ẹ jẹ́ kí n pè ìwọ̀nba tó kù láti lè kásẹ̀ tó lẹ̀ ẹni tẹ́wọ́ mìíràn gbọ́ mi ká lọ ẹ dákun mọ́ bẹ̀yìn mọ́ wọ̀nyí ni ẹ bá mi pé ètò ìkọ́jọ́ dáadáa kọ́ lọ kan ìjọba Kwara lára wọ́n wá gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí wọ́n wá gbọ́ àti irọ́ tí wọ́n ń pa nígbà tó ń jí àwọn èèyàn bí 100 tí wọ́n jí wọn kó lọ lẹ́yìn wá ń pa ọ́ pé èèyàn 20 ni wọ́n jí kó kí ló dé. 8 years. He lives there. The Fulani that is likely to be president, they are all loyal to Uthman Dan Fodio. I repeat, any Fulani politician you see now, mention any of them that are likely to be, even in Tinubu's camp in the ADC, they are all loyal to, they pay homage to Uthman Dan Fodio. And who is Uthman? The extremists they pay homage to Uthman Dan Fodio. And who is Uthman Dan Fodio? He's a bandit. Read the history of Uthman Dan Fodio, the political jihad, the extremism, the killings he carried out. In our time, in this present time, he will be called a terrorist and a bandit. All of them are most of the reforms that Tinubu is doing that is hitting northern Nigeria. You think that they are happy? They will just pretend. But most of the reforms that Tinubu is doing that is hitting northern Nigeria, you think that they are happy? They will just pretend. But if Tinubu is not there and these people hold on to political power, what do you think will happen? You know that there was security restructuring. They removed some of their leaders, some of their men. They displaced them. If they enter power, what they will do? All these ones that are fighting Igbo Yoruba, you will hear. They come to Kwara State, they come to Yoruba land, they don't want to know whether Fulani and Yoruba politicians are together. They kill you. They kill you and want to take over your land. That does not concern them. It is in Kwara State that the Fulani and Yoruba came together. Who is now the Oga? Who is now the master and slave? Fulani. Imagine in your own land, a Fulani is telling you that you cannot practice your traditional religion. What else do you think? And some leaders, Shoyinka spoke the other time, they shut him down. So what do you think? If you and Fulani find yourself in the same space under this one Nigeria, the Fulani is likely to make you their second. Another Fulani does not believe that you are him and equal. They don't believe that. Even though we pass them, they don't believe it. Look at how if you are going to have any political alignment, that's why the Igbos have been having alignment with the North. At the end of the day, there's no critical government infrastructure in the Southeast. After all these years that Igbos have been fraternizing with Northern Nigeria, Igbo politicians, against the will of their people. Normally, most of these politicians, they do it against the will of their people. After all these years, Senate President. Hey, yawa, mo lérò pé ìwé tó mú wá fún wa yìí, mo lérò pé ẹ ti farabalẹ̀ gbọ́ dáadáa. Mo lérò pé ẹ ti farabalẹ̀ gbọ́ ìwé tó mú wá fún wa yìí.
tí ẹ ti rí i pé tí ẹ ti rí àwọn wà burúkú tí ìjọba Kwara State ń wù fáwọn tí wọ́n ti jọba lé lórí tí ẹ ti rí wọ́n ń pa àwọn èèyàn ó ń já àwọn èèyàn gbé ìjọba Kwara kò gbé ìgbésẹ̀ kankan lé lórí ìwà nǹkan ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ lánàá àbíjẹta tí wọ́n tún lọ àtàkì àwọn èèyàn tí wọ́n tún jí àwọn èèyàn kó nígbà tí wọ́n já àwọn èèyàn kó ní ìsìn almost 100 people ni wọ́n jí kó ìjọba Kwara wọn pàwọ́ wípé 20 people ni wọ́n jí kó àwọn people sì ni wọ́n tún wá jáde wọ́n tún ṣe fídíò wọ́n tún fi àwọn tí wọ́n kó ọmọ eke ẹ báyìí bọ́mọ eke ti wà lóhùn wọ́n tún fi wọ́n hàn ìjọba Kwara lẹ́kọ̀ọ́ wálé mú wọn ìgbéyẹ̀ tí ó pè láti lọ fi gẹ́ẹ̀tì wọn bí tí wọ́n wà àti láti lọ fi mú wọn ó kù díẹ̀ káàtó ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká jí lójú oorun wa ká mọ̀ tá à ń ṣe insecurity ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ó mẹ́rẹ̀ẹ́ ẹ má jẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká nà ká gbáradì ká mọ̀ secure community wa fún ara wa tí ìjọba bá lè ṣe àwa náà akábẹ́bù láti ṣe fúnra wa a lẹ́tọ̀ọ́ láti dáàbò bo àwọn èèyàn wa tí nǹkan òfin ní í ṣe wọ́n ṣe ti gbọ́ ẹ ṣe gan ni mo pè é tẹ̀ wò mí ojú tẹ̀ mojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ méjì náà ní di ọwọ́ tẹ̀ bá ń pè tó ìjọba lọ dáadáa ẹni fọwọ́ náà gbọ́n mọ̀ sí èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mọ̀ dìbà láṣẹ Èdùmàrè ṣe ti gbọ́ mo fẹ́ kí ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ lè bá mi ṣe ètò yìí ìwọ̀nba tó bá kù díẹ̀ àbí ìmísẹ́ tó bá ṣe ẹ dákun ẹ bá ń kọ́ta bẹ́wọ̀ kí n rí ṣe é gbọ́ kí ló bá àjọṣe nígbà tó bá ṣe fídíò mi ẹ ṣe gan ni God bless you all.